Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world. Ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o, òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Aki Pastor Gabriel Ademola Amusan, yọpa ribiribi tí wọ́n ń kó láwùjọ. Wọ́n ti ń gbìyànjú especially fún àwọn arúgbó. Mo wá gbàládùra wípé gbogbo ẹ̀yin tẹ́ ń support Àgbàlá Gabriel, iná ò ní tọ́wọ́ yín, because I really appreciate gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe, because gbogbo wa náà là ń rí bí wọ́n ṣe ń gbé sí online. That is why táwa náà ṣe ń gbé gbogbo àwọn fídíòsì wọn sí online, so that àwọn èèyàn tún lè máa rí wípé irú àwọn èèyàn báyìí wọ́n sì ń ṣiṣẹ́ ní àwùjọ. Ẹ rí wípé àwọn arúgbó tí wọ́n ti dàgbà ni wọ́n pọ̀, tí wọ́n kó jọ, tí wọ́n ń tọ́jú wọn, and then àwọn èèyàn náà dẹ̀ ń show love, wọ́n ń show love sí àwọn arúgbó yìí. So ẹ̀yin tẹ́ bá ṣe join ìkànnì wa, tẹ́sẹ̀ join YouTube channel wa yìí, a máa ń fún yín ní update, a máa upload àwọn update nípa Àgbàlá Gabriel náà, a dẹ̀ máa upload nípa lifestyle. Gbogbo ẹ̀ náà ni ẹ ti máa rí tẹ́ bá ti wọ orí YouTube channel wa, tẹ́ ti click lé orí àwọn fídíòsì wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀, full episode ni a upload yìí, níbi tí Pastor Gabriel Ademola Amusan tí wọ́n ti ń take care àwọn arúgbó àti àwọn aláìní. Bẹ́ẹ̀ ni, so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀, ẹ máa rí i pé àdúrà ń gbà, àwọn oníbẹ̀ ń sọ. Bẹ́ẹ̀ ni, so ẹ farabalẹ̀ kẹ́ ojú kòkòrò ẹ ṣe gan. Ẹjọ́kòó gbé báàgì ẹ. Mo ń fún yín báyìí, wọ́n lọ lé mi o. Ẹ̀yin mọ̀mọ́ yẹn ní tọrọ jẹ. Irú nǹkan báyìí, a máa ṣe bí ẹ̀ka bẹ́ẹ̀ méjì lóṣù. Ọlọ́run lè máa rìn wá lọ́wọ́. Ẹ wá gbọ́ o, ẹ máa gbàdúrà fáwọn tó lọ ń lò. Ẹ wo, tí má ti ń fún yín báyìí, tí má ti ń fọlọ́ kó máa ní àwọn tó lọ ń lò wọn ní ṣaláìní. Àti gbé lọ́wọ́ ẹ bá sì yá àmúkágbé. Ẹ máa sọ ní ìjọba ẹ sọ ní Olùkọ́ Jésù àwọn ọmọdé yìí ò ní sábà. Àwọn tó fún wa lówó ilẹ̀kùn àánú Ọlọ́run ò ní tì wọ́n wá. Nínú gbogbo ogi tí ibẹ̀ ń gbóbi máa ń sàánú ẹ̀rọ ní ìtàgé ọwọ́ Jésù tó gbàgbé lọ. $5,000 and share for 5,000. Ọwọ́ yín ọmọ rò òkè lọ́wọ́ afúnni ń gbé ọwọ́ yín ọmọ rò. Èyí tó bá dùn fún mi lónìí kébi òfin pa mí ẹ̀mí wálẹ̀. Lò pa lónìí mo wù ráre mo wù yáwó ojú òní pamọ́. Màmá ló ní ebi òun máa nílò ní wá. Thank you.
Hablo Lili. Orísun gbogbo yóò ní gbà. Mr. K! Mr. K! Mama only 10,000. I know 10,000. Ọkọ mi yóò dà fún ọ ní bí ọmọ rẹ lé o ìdá
$220 kan kí ni owó tán bọ̀ 100 kan 100 ni 50 ṣù àlọ́wọ́ mi 100 ní tọkọ 100 testimony àti happy 20 àti happy 25 200 lélẹ̀ no 100.
Ṣé kàwọn èèyàn wà mọ́ fún mo ti gbá papọ̀ mọ́ wọn.
Mi ò ní ẹkúnlẹ̀ o, mi ì ní ẹkúnlẹ̀ o. Àwọn ọ̀gá gbòó pos ní wọ́n bí lọ́sàn-án ẹ ti gbogbo owó yẹn ẹ ti kó fún akán báyìí tí ma ti ń wọ́n ń tọ̀ ọ̀sẹ̀ ẹ máa gba mílíọ̀nù lẹ́ o wà á sẹ́yìn tó ní bí 5 million nù yín èló lẹ fi ń ṣe business. màá sẹ́ǹdẹ̀ sí ẹnìkan àti charges àti gbogbo ẹ̀ wọ́n á lọ máa ṣe láàárín wọn. ẹ fẹ́ ẹnìkan lẹ̀ tó sọ sílẹ̀ wọlé máa sẹ́ǹdẹ̀ fún mi. ìtẹ̀ ìgbà gbọ́dọ̀ ju 8 weeks lọ ilẹ̀ ìgbà lẹ̀. ìtẹ̀ ìgbà gbọ́dọ̀ ju 220. Yeah, 580. 80. 300. Call your 10,000 bro. 200 F million 100 sí ó jẹ́ 880. Ọjọ́ 10 kúrò bẹ́ẹ̀. Exactly. Àbí? Ẹ̀mí àti gbàgbọ́ tẹ̀lé. Ẹ̀ka méjì tó kọ́ lọ́wọ́. 580 ti wọlé. Àbọ̀ 880. Ẹ máa dìde. Lè sọ̀rọ̀ ni. Àbí òtó ni. Ẹ̀dùkọ́ ilé ẹlẹ́nìíṣẹ́ lọ́wọ́. Jésù ni ẹ̀dùkọ́ lọ́wọ́.
Ọ̀rọ̀ àná gbà ń. Wọ́n ti gbà ẹ lọ náà wọn. Omi ètò àti ètò náà, wọ́n bá bẹ́ẹ̀ gbẹ̀ wọ́n gùn fún. Ó jẹ́ 880,000 náà. Yes, sir. Owó POS wọn yí ẹ lọ change ẹ lọ àwọn màmá yẹn lọ change owó ẹ bẹ́ẹ̀. Ìgbà tí mo ní ẹ̀ka dáadáa.
wọ́n ju 167 lọ intan kan ṣe ti lọ 190 bóòlù 850 830 kí ni lè máa àti 880,000 wọ́n jẹ́ ìgbèrè ní mọ́ọ̀ṣì lè wọ́n lè jẹ́ gbèsè. Mi ò mọ̀ náà pé kí n sáwọ́ kà sí. Àti á 880,000. Adé ẹni tó sáà tó wà ní ọdún fẹ́ gbọ́ ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ṣọ́pọ̀ ètò ẹ̀rọ yìí sáà ló ṣe wáyé. Ẹ̀yà káàtì rẹ̀ ẹ̀fọ́ alákọ̀ọ́lẹ̀. 677. Èló ní charges gbogbo ẹ̀. 876. Ó lè rẹ̀ 76. Àwọn àgbẹ̀ àbá ìmọ̀ ẹ̀ ṣe 27. Àbí? Any 880, 8,600 charges. Charges is 7,600. So, kind of come and say 900,000. Abi? Oh yeah. 677. 6. 77. 359. 444. I can't. Amuja. 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 AMUCHA. Ah. Lọ́dún mọ̀kànlá tó yí. Yes, sir. Ọjọ́ wo ni Amuja tún jáde o? Yes. Ìdáwọ́ ọkùnrin ló kù sí. Ọ̀rùn rèé o. Ọ̀rùn rèé o. Ọ̀rùn rèé o. A ti ṣe POS. So bá a ṣe wá ṣe tán sìn báyìí. Ó ní báyìí. Òun láti ṣe yìí o. Òun láti ṣe yìí. Kò kú ₦1. Jẹ́ kú wọn kọ̀ bọ̀ ó dẹ̀ ṣe kú àwọn mélòó nílẹ̀. Màmá yìí ṣe 20,000 lórí. Màá yìí ṣe 20,000 lórí. 878 lórí. Màá yìí ṣe 20,000 sí nọ́mbọ̀. Mo rí po tí wò pé 878 àti 20,000 lórí. Ìwọ wà bá rí kọ́mẹ́ntì níbẹ̀ yìí. Next time ẹ máa ka tẹ̀ ń kà dáadáa o.
Ẹ ṣé o, ẹ̀yin èèyàn wa gbogbo. Ẹnìkan ti pè mí o. Ẹnìkan ti pè mí. Mo rò wọ́n ti rí i pé mo ti jókòó kalẹ̀. Hello ma. Hello ma. Màámi ó lágbára. A ti ṣe tán ká tó mọ̀ pé 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 28 kẹ̀ 28 ni 28 ni òṣèlú náà wà bẹ̀. 17, 18, 19, 30. Ó lágbára ẹ̀rọ amọ́mẹ́jàre ìtagbára bá ti wà níjàre wò ó ní agbára close 28. Next time ẹ máa bá mi ka dáadáa ìjọ tó yọ lọ́yìn ní dààmú ẹ yẹ bá ń ṣí 5,000 140,000. 140,000. Back in 42,000. Back in 50,000. Gẹ́gbà. Ma. Glory. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ kẹ́ ìgbàdúrà ẹ̀yin bàbá yìí. Hello ma. Ẹni ẹtí mọ́mí láwọn send 200,000 wọ́n ní ìpín yòókù fáwọn crew. God bless you, ma. Mọ́mí ẹ ṣé o, àwọn dà. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ màmá yìí. Àwọn lè jìkà tí ò jẹ́ ká sọ̀rọ̀ ó jábọ́. Àwọn lè jìkà tí ò jẹ́ aṣọ ó jábọ́. Mo ti mọ̀ kẹ́ni kò rí mi mo ti dókòó pé bọ̀bọ̀ yìí ó ti pín owó tán. Àbẹ́ẹ̀ rí ní ìjẹ́bò rí. Gbogbo gọ́ọ̀mẹ̀ntì gbogbo ẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì gbogbo ẹ̀. Wọ́n ní fún mi. Yóò dà fún ìmọ̀. Hallelujah. Hallelujah. Màá mi fún mi láti UK. Wọ́n láwọn máa send 50,000. Màá mi ẹ ṣé o. Nǹkan ò ní sàgbé ní o. Ogun ò ní mú ní o. Ẹ ṣé màá mi. Ìdíyà o. Ẹ ṣé. Àbíjọ́ ò ní tún wá lọ. Láti kò ní tó bẹ̀rẹ̀. Ó dà èmi náà máa fún yín ní 200 naira. 200 tó kù mí mò ń sọ. Ó tó pín.
100 naira èmi yóò fún 200 naira. Ẹ fún ní 10 naira. Ṣé tí mo àgbà náà ò ní wọ́n fẹ́ o? Lórúkọ Jésù ẹ máa rí tájé ṣe. Ìjẹ́ tí mo àgbà náà ò ní wọ́n fẹ́ o. Agbára ẹ̀mí mi mọ̀lẹ́ yí bí ìjà o. Mama yẹ ṣe fún orin. Ẹyin bọ́dà ń kọrin orin ní ìpọ̀ yín. Ṣé ń jókòó táwọn bàbá yìí? Ẹyin bàbá, wàlàáfíà ni. Ọlọ́run ní sọ yá. Bó ṣe wo Olúwa ló ń sọ láàárọ̀. Wọ́n rí ẹ máa wọlé. Àkáǹtì mi sì wọ gbàm. Àánú àfọ̀. Ẹ̀yin bàbá ẹ wò ó tẹ́yìn bá ti wà òkè mo ti wà òkè. Inú mi ti dùn lọ́sàn-án pé ẹ̀yin tí ẹ̀ ń lọ jẹun lé. Ó kálukú jẹun kúrò lọ́sàn-án. Mo kọjá bí kí a fò ní ọ̀nì mo rí 5,000. Ọjọ́ wo ni? Ní ọ̀nì mo rí 5,000 rí. Ẹ̀yin náà lè sí 5,000 kẹ́yìn. Irọ́ ni. Ṣé síbí Ọlọ́run ilé Ọlọ́run la wà? Tí n bá parọ́ fún yín pé báyìí ní síbí ẹni tí yóò dájọ́. Mo lè parọ́ fún ẹ̀yin kẹ́yìn gbàgbọ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ò rí wa ni. Ẹ wá ní ọjọ́ wo lè ti rí 5,000 kẹ́yìn? Iṣẹ́ wo ni mò ń ṣe? Oṣù karùn-ún ní tí kìíní ìmú mi. Ìgbà tí ọmọ mi sẹ́ndì 4,000 fún mi, wọ́n fi 200 naira bá mi gbà. Ìgbà wọ́n gbà wọ́n fún mi ní 3,800. Mo sáré lọ ra ògùn. Ìgbà tí ológun yóò fi máa pè owó fún mi, ó ní 3,000 naira. Wàlúùláì, inú mi bó jìnnà wá ní mo ní fa. Àti ìgbà yẹn títí di sẹ́yìn. Tí n bá tó ọmọ yẹn, nọ́mbà rẹ̀ lè máa fún mi. Ìgbó mi ti ẹ máa ní sí ẹ̀mí ṣaláìní ọjọ́ ìgbésójú mi tí ma ó ṣe ṣe àánú máa yọ sí ìrìnàmẹ́ni. God bless you. Thank you so much, ma. Ẹ ṣí ma. Thank you. Mo ti rọ́ọ̀bà. Mi ò rí rúbẹ̀ sórí. Mo ti rọ́ọ̀bà. Mi ò rí rúbẹ̀ sórí. Ó yí ó padà, ó jọba títí ayé. Ayé àti èrò rẹ̀ gbogbo. Mo ti rọ́ọ̀bà. Mi ò rí rúbẹ̀ sórí. Ní ẹ bá wa ka owó tó ń bá wa ka ìlú mi 100 200 ní wọ́n fẹ́ fún wa. Àwọn ohun títọ́ rẹ̀ wá ti wọlé kò tí ì wọlé. Wàásù yẹn ti wọlé. Ẹ̀yin màmá àdúrà yín gbà o. Kálẹ̀ rẹ ní sẹ́ǹdì ẹ̀ ni. Àjẹ́ máa wọra wá sílẹ̀ ní sẹ́ǹdì. Owó tí ò sí kan ìbò orí gbà. Ìyẹn ń bà. Tàbá ní millions of naira máa bọ̀. Èyí kó ẹ máa dìde bẹ́ẹ̀ yẹn. Ẹgbẹ́ máa dìde wá ní ọ̀pá. Bàbá tó láwọn ò rí 5,000 pé àwọn tí 5,000 ti ṣe díẹ̀. Àwọn sáré wọn. Tí wọ́n ní gbówó lọ́wọ́ ẹ̀. Tí wọ́n ní gbówó lọ́wọ́ ẹ̀.
Ọjà dáhùn. Gbogbo yìí ti gbàgbọ́ tó bébì ti gbà kọ́ sí òun lọ́wọ́. Kí ló dé báyìí tẹ́ tó ní ìlú? Ọmọ ẹgbẹ́ fún òun kan máa lọ jẹ́ ìgbà. Wọ́n ti fún ìwọ́n tó olúwa. Bra, bá bẹ́ẹ̀ tálẹ̀, ẹ máa lọ́wọ́ ọ̀bẹ yẹn. Ẹ máa lọ́wọ́ iwájú náà. Mo fẹ́ gbálẹ̀. Ẹ ló ń bà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, bàbá yẹn dẹ̀ bá ń gbọ́ bàbá yẹn wọ́n. Bàbá yẹn wá. Bẹ́ẹ̀ni mọ̀. Alókù. Bàbá yẹn ni. Alókù. Ẹgbẹ́ bàbá. Bàbá ẹgbẹ́ wọn lóògùn olè ń lò. Wọ́n kà fún mi sí mímọ́ ògùn ni. Wọ́n kà fún mi ni. Wá súnmọ́ kó bá súnmọ́ pọ̀ sọ́ẹ̀. Alókù. Wọ́n kà ògùn yẹn fún mi pẹ̀lú ìtàn náà gbé mi. Mo ní wọ́n kà ògùn yẹn fún mi lóríṣiríṣi ni. Sọ wọ́n tún fún mi ní kan nínú àgolo. Alókù. Pásítọ̀. Ó ti kọ́ ní àgolo tí mo fi. Bí mo ṣe lè jábá yìí ni. Kí ni mo orúkọ àwọn ògùn yẹn máa ń lò? Alókù. Gbogbo ara ní ìròmí ẹsẹ̀ mi ti wú. Ókè kẹmọ́ra. 3,000 wọ́n ta fún mi. Ọjọ́ ìrọ̀lẹ́ fi ń lò ó. Máa lo yọ̀kan láàárọ̀. Máa lo yọ̀kan lálẹ́. Èmi tí n bá lo láàárọ̀, ó tún di àárọ̀ ọjọ́ kejì kí n tó lò ó. Ṣé ó ṣiṣẹ́? Ó ṣiṣẹ́ láti gbà yẹn kò sí nǹkan kan mọ́. Sọ ọjọ́ mélòó lẹ́ fi lò ní 3,000? Mo fi lo bí ọ̀sẹ̀ kan. Ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ ni mà. Kí ló dé tẹ̀ ń gbọ̀n báyìí? Wáyé tẹ̀ ń gbọ̀n? Ẹsẹ̀ tí mo fi dúró yẹn ló ń dùn kì í ṣe kí n báyà mi tó ṣe nǹkan kan. Torí wọ́n ń gbọ̀n lórí ìdúró ni. Kí ló dé tẹ̀ ń gbọ̀n báyìí? Tí n bá dúró di ẹsẹ̀ ń rò mí, ẹsẹ̀ ń rò bí mo ṣe wáyé yìí. Rógùn olè wa ń lò báyìí. Ìlògùn kankan. Lo ok. Ilé yìí bí mo ṣe ń lọ yìí tí n bá ti jẹun tán fi á. Kí lẹ́ lọ rà? Ogun náà ni màá lọ ra bàbá. So ẹ máa ń lògùn yẹn lọ́sẹ̀ọ̀sẹ̀ 3,000. Ogun tí mo rà ní 3,000 yẹn ọ̀sẹ̀ kan ni mo fi lò láti gbà yẹn báwo. That means pé ọ̀sẹ̀ kan náà lẹ fi lè lògùn yẹn. Tẹ́ bá lògùn yẹn gbó lára ń ṣe máa ń ṣe. Òun ló mú mi kí ẹsẹ̀ yẹn fa díẹ̀. Má. Ẹ jẹ́ kí ara oṣù kan fún wọn, máa fọwọ́ ẹ̀ ránṣẹ́. Má. Ẹ jẹ́ kí ara oṣù kan fún wọn káwọn bí ó ṣe máa ṣe. God bless you ma. Mọ́mí ẹ ṣé gan ma. Ẹ ní ṣàìsàn o. Àìsàn ò ní ṣe yín ma. Ẹ ṣé ma. God bless you. Bẹ́ẹ̀ ni ma. Bẹ́ẹ̀ ni ma. Ẹ ṣé mọ́mí. Thank you mọ́mí. Ẹ ṣé ma. Ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá. Ẹ dúpẹ́ lọ́wọ́ ni ìyá yìí o. Gbogbo ibi kí ìta ẹ bá ń rí sí orí ilẹ̀ máa bá pàdé o. Agbára Ọlọ́run. Ọmọ òní sọnù máa yín lọ́wọ́ o. Ẹ ní sórí dáràn o. Ẹ ní sórí dáràn o. Ṣọlá o. A dúpẹ́ lọ́wọ́ ni ìyá. A dúpẹ́ o. Ẹ ṣé mọ́mí. Àmín. Yes ma. Ẹ ṣé mọ́mí. Thank you ma. God bless you ma. God bless you ma. Thank you mọ́mí. Ẹ ṣé ma. Yes ma. Bàbá ẹ jókòó. Wọ́n ní àwọn ẹ̀wọ̀n náà bẹ́ fún yín lówó oògùn oṣù kan. Ògùn náà ni ọ̀pọ̀ ó jẹ owó ìfẹ́. Bàbá wọ́n máa sẹ́ǹdẹ̀ wọ́n ní kí n fún yín àti gbà ní pos 12,000 ní wọ́n ní ká fún ọ lówó oògùn oṣù kan which is 3,000 oṣù kan so this is 12,000 naira
bàbá yìí dúpẹ́ lọ́wọ́ owó oògùn yìí ni 12,000 ni o. dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí o àtẹni tó kẹ̀dùn bí báyìí àtàwọn tí ń wá àtàwọn tí ń bọ̀ lágbọ́rọ̀ ọlọ́run gbogbo apáta àníjàmù ojúrò rí ọlọ́run láàmú bá pàdé ẹni bá ṣàmì lórí ànúgbà o lágbọ́rọ̀ ọlọ́run pásítọ̀ tó ní bí òun náà kò ní ṣe lọ́sàn o yóò máa bá àlànà pàdé o gbogbo yẹn tí ẹja láti lẹ́yìn lágbọ́rọ̀ ọlọ́run gbogbo yẹn pátá lẹ́sùn rí i ṣàlọ́. Thank you so much. Ẹ mọ̀ jọ Ọlọ́run lójú gan o. Níta ṣé ẹ̀ ń bí lẹ́nu $1 million plus. Lẹ́nu Friday láì lérò láì ti expect ẹ̀ ní plan ẹ̀ ìmọ̀kùn bí ó ṣe rí ni adé láti iléṣà láàárọ̀ yìí àti ìdíjú àti ìsùn rárá láti alẹ́ àná abalẹ̀sọ̀ lọ́ntùlú apárí àdúrà àwọn èèyàn ní ọkọ̀ arúgbó ibi ń pa wá mo á wo 50,000 tí mo mú dání mo rí pé máa 50,000 náírà 50,000 ilé tí máa bá 500 naira gan kò lè ká nǹkan mo á ní tó dáa jẹ́ ń bórí afẹ́ kí n wo àwọn tán lè fún 10,000 20,000 tí ó kọ́kọ́ bí 200 wọ́n jẹ́ fún ọ ní mílíọ̀nù. hallelujah. lórí ọjọ́ ìfọwọ́ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. ẹ máa bẹ sí i gbogbo nǹkan máa rọ̀ yín lọ́wọ́ ìgbà máa rọ̀ yín lọ́wọ́ ìṣeré máa di ọ̀rọ̀ ògo máa di ọ̀rọ̀ àṣírí máa di ọ̀rọ̀ ìgbéga máa di ọ̀rọ̀ ẹ̀ẹ̀ni já ìpè ápè ẹ máa tẹ̀síwájú ojú òní tí ẹ lọ rà ní in Jesus name. Amen. Ẹ wo ẹgbẹ́ ní o máa ẹlẹ́mà bẹ́ẹ̀ ni màmú tẹ́ tí kó fún ọmọ àmú tí kó fún wọn ẹ ṣé mọ́mí thank you ma God bless you ma yes ma mo ti kó fún ọmọ God bless you mo ti rí báyìí ma mama yìí náà sẹ́ 100,000 lẹ́ẹ̀kan àwọn náà sẹ́ 12,000 sí ẹ ṣé ma ìyẹn ló ẹ ṣé ma thank you ma in love you ma ẹ ṣé ma ẹ bá ń pàṣẹ fún Jésù. Lovers all over the world lérò pé ẹ ti wo fídíò láti ṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin ẹ rí i pé update tá a mú wá fún yín update yẹn tá a bá ń sọ̀rọ̀ pé update tó kì í síbẹ̀ update téèyàn lè rẹ́ kọ̀ọ̀kọ́ bẹ́ẹ̀ ni and then ẹ rí i pé bí àwọn ìyá yìí bí wọ́n ṣe ń sọ fún wọn pé àwọn èèyàn send owó sí wọn náà ni àwọn náà ni wọ́n fi àdúrà ni wọ́n fi ń sọwọ́ sí gbogbo àwọn tán send owó sí wọn mo gbà ládùúrà pé gbogbo ojú tó ń wo fídíò yìí pátápátá ọlọ́run á búdọ̀ máa kún yín lọ́wọ́ ọlọ́run á gbé yín ga ọlọ́run ní sọ yín dèrò ẹ̀yìn gbogbo ẹ̀yin tí ẹ ní arúgbó ńlé náà ẹ̀mí àwọn arúgbó yín yóò gùn kò dẹ̀ ní gùn sínú ìyà gbogbo wa náà là á dàgbà là á dògbó agbára fún wọn Pastor Gabriel náà Adémọ́lá Mọ́sàn wípé yóò sàn rẹ́sẹ̀ wọn ọlọ́run tún búdọ̀ kún wọn lọ́wọ́ àwa táwọn upload fídíò náà ọlọ́run ó jẹ́ kí àwa náà kí a lè máa upload fídíò so that ẹ lè máa enjoy ẹ lè máa rí update gbogbo bó ṣe ń lọ so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel àròyìn ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe ẹ likes ẹ comment ẹ bá wa share àwọn videos wa so we love you all thanks for watching.